um ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lónìí àtàwọn bí ìṣẹ̀lẹ̀ mẹ́ta kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tí mo fẹ́ sáré sọ, ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo ẹni tí bá ń dupò àbí tí bá ń fagídí wá ipò láyé tá a wà yìí. Ímọ̀ ó jẹ́ ipò ẹ̀sìn àbọ̀jẹ́pò òṣèlú àbọ̀jẹ́ èyíkéyìí ipò nínú ayé. Ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò sí iyèméjì kò sí tàbí-ṣùgbọ́n kankan ńbẹ̀. Ẹni tó yẹ lórí ipò ló wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí í ṣe Dr. Yunus Toliat Ayinlara. Ẹni tọ́lọ́run fẹ́ ló wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí àwọn kùdìẹ̀kudiẹ kan tó ti ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ lọ́lọ́run fi gbérú wọn kalẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ìgbìyànjú gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ fi nǹkan kan láti fi ṣe bí ayédèrú n tó jẹ mọ́ ìmáàmù, Ọlọ́run máa ń sábà fi àpẹẹrẹ han àwọn èèyàn yẹn ṣùgbọ́n wọn èé gbà. Ẹ jẹ́ n mápẹẹrẹ wá. Ẹ wo ọjọ́ tí wọ́n dá ayédèrú yídì lẹ̀ tí wọ́n dálẹ̀ lógbómọ̀ṣọ́ tó tako ti ìlú tí àwọn ọba tí wọ́n ti lọ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n dálẹ̀, yídì tí wọ́n dálẹ̀. Ẹ wo ayédèrú yídì tí wọ́n dálẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n kọ́kọ́ kírun ọ̀tẹ̀ tí wọ́n ó kì ńbẹ̀. Ẹni tó darí tó síwájú ìrun ó kàkàkùkà, ó sì ń tó yẹ kó kà ó sì kà. Kì í ṣe pé ọmọ tí ó kà o, ṣùgbọ́n látàrí pé ibẹ̀ ń ṣe kì í ṣe pé torí tọlọ́run ló fi wà ńbẹ̀, torí ọ̀tẹ̀ àti pé wọn ò gbà fọlọ́run, wọn ò gbà pọ́lọ́run ní mọ́ èèyàn pò. Ọlọ́run ṣe kíni? Ọlọ́run sì yẹpẹrẹ ní tí ń bẹ lọ́pọlọ tí wọ́n fẹ́ ká, Ọlọ́run sì yẹpẹrẹ rẹ̀, Ọlọ́run sọ́ di yẹpẹrẹ. Àkọ́kọ́ nù. Ẹ wo abala ẹlẹ́ẹ̀kejì, ẹ wo ẹlẹ́ẹ̀kejì, ẹ wo ibi tí ẹ wo ẹlẹ́ẹ̀kejì, ẹ wo ibi tí wọ́n ti fẹ́ pe chief imam Ògbómọ̀ṣọ́, wọ́n pe Ògùnṣọ̀ Àdókélé ọ̀rọ̀ burúkú tí ò lẹ́rìí nínú. Anyway, wọ́n fẹ́ ṣe àṣìṣe pé chief ìmáàmù Ògbómọ̀ṣọ́ kíní wá kọ ìmáàmù Ògùnṣọ̀, wọ́n wá ṣe ìpadà pé ìmáàmù ààfin. Ẹ wo àárín yẹn ńbẹ̀ yẹn, àbùkù kan tó nù ńbẹ̀ ní gbangba wálíà. Ńjẹ́ pé kìí ṣàwọn lọ́lọ́run yàn, kò jẹ mọ́ wọn, Ọlọ́run ò kọ́ mọ́ wọn. Ẹlẹ́ẹ̀kẹta wá ni tó ṣẹlẹ̀ lónìí. Ẹ wò níjẹjọ́ Dr. Yunus Toliat Ayinlara àtàwọn èèkàn nílùú Ògbómọ̀ṣọ́, ibi tí bàbá wa ọba Olúgbọ́n ọba Francis kábíyèsí o Olúgbọ́n ti ilé Gbọ́n àtàwọn bàbá wa oníjẹ̀rú Ìpẹ̀tù Ìjẹ̀rú wọn náà wà ńbẹ̀. Gbogbo ibẹ̀ kún. Bàbá wa Mọ̀nsúrù Èjìdé kọ́lọ́run jẹ́ á rẹ́mi bàbá pẹ́, gbogbo wọn ní wọ́n kún bẹ̀. Wọ́n ṣí mọ́sálásí un, Ọlọ́run sì fún wọn lójú ọjọ́. Kódà wọ́n ṣètò tí gbogbo ẹ̀ dúró dáa tí ò sí wàhálà tí ò sì sí nǹkan kan. Àwọn náà wá fẹ́ ṣí mọ́sálásí lónìí. Àwọn kan ti múra, wọ́n ti ṣe gbogbo ẹ̀, wọ́n ti ṣe gbogbo ẹ̀ láti fi kàńtà tí wọ́n ṣí níjẹjọ́. Ọlọ́run ní Ànábì sàlám innamal a'malu binniyat, gbogbo iṣẹ́ ló wà pẹ̀lú àníyàn. Àwọn ọ̀dọ́ kan wọn o, àmọ́ gbogbo ìṣesí àwọn èèyàn wọn lórí ẹ̀rọ agbágbé tá à ń rí, wọ́n ti múra pé lónìí kinní kan ìgbà wo, ẹ wá wo ohun tó ṣẹlẹ̀. Ọlọ́run ọba adẹ́dàá ọba tí ì ṣọba alábòsí, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Òjò sì bẹ̀rẹ̀, òjò sì tì wọ́n kálukú ká. Àníṣẹ́ ẹni tí Ọlọ́run yàn, tọ́lọ́run gbé kalẹ̀, kò sí ní tẹ́ ẹ lè ṣe, ẹ lè wo. Ní tó jọ́ ẹ lè ṣe, tó bá fẹ́ jọ́ yóò mọ fara pẹ́ ni, kò ní jọ́ láíláí. Torí ìdí èyí, a rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábala níbẹ̀, ẹ tó wo irú àbùkù tó kan àwọn dẹ̀dẹ̀wúrẹ́ kan tó náà bọ́ bẹ̀ tó láwọn ń tẹ̀lé ẹ̀yìn ìmáàmù tí aláǹ tó sì ẹ lọ ṣọ́ọ̀ṣì, ẹ wá ń jó wájú olùṣọ́ àgùntàn, ẹ wá ń ṣe báyìí níwájú olùṣọ́ àgùntàn bíi àáfàá tó náà ṣe kútúbà táwọn èèyàn sì ń tó wájú ẹ̀. Tó bá jẹ́ pé èmi náà wà lára tí ń gbọ́ kútúbà wájú irú àáfàá yẹn tán lọ bẹ̀ lọ gbọ́ kútúbà mọ́ láyé. Ọ̀tọ̀ ni pé ní ẹ lè lọ kí olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n pé ní tí wọ́n ṣe mẹ́ ti dìjọsìn, ẹ̀yin náà wá dé ránṣẹ́ àmín níwájú olùṣọ́ àgùntàn bíi àáfàá tí ń ṣe kútúbà. Ẹ dákun torí t'Ọlọ́run, ẹ bára yín sọ̀rọ̀, ẹ bára yín ṣe kíni, ẹ bára yín sọ̀rọ̀. Ẹni t'Ọlọ́run yàn, ẹni t'Ọlọ́run gbé kalẹ̀ jẹ́ á gbà fún, ẹni t'Ọlọ́run gbà fún jẹ́ á gbà fún, t'Ọlọ́run gbé ìgbà fún ẹ jẹ́ káwa náà gbà fún ká lè bá àrùn náà lọ. Ọ̀ràn mi sí ẹni tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí alátakò bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ìmọ̀ràn mi fún yín rèé, tó bá jẹ́ pé bóyá ẹ gbà fọlọ́run, ẹ gbà kámú, ẹ gbà t'Ọlọ́run wí látijọ́ yìí, ní tó ṣeé ṣe ni pé ẹ tún ti wà níbì kan tó tún lágbára tó ga gan, tí ó kọjá pé ẹnìkan á máa fi àbùkù kàn yín káàkiri, mọ̀ fojú rẹ̀ dẹ̀dẹ̀ káàkiri, pé wọ́n fojú yín gbolẹ̀ ni, wọ́n sì ń yẹ̀yẹ́ yín káàkiri ní Ògbómọ̀ṣọ́ ẹ̀ẹ̀kan mọ́ ni. Wọ́n fi ń ṣẹlẹ́yà kiri. Tó bá jẹ́ pé ẹ ti gbà fọlọ́run, ẹ ti fòókè rajà, ẹ tẹ̀síwájú nínú ìgbésí ayé yín.
ọba tó lè mọ̀ fi búra ẹ̀ tó ti wà ń pò kan tó ga tẹ́ pé ẹ àmọ́ dúpẹ́ fọlọ́run pé tọ́ àṣọlọ́run tó pèsè nǹkan tó tó ń dáa jù mọ́ lọ fún mi bí ọba ṣe rí nù ẹ gbà fọlọ́run o Dr. Yunus Fọliat Ayilara Olùṣínà ẹ bá ń pín ṣé gbogbo ẹ̀yin olórí rẹ̀ ṣé Ọlọ́run jẹ́ kí ni bàbá yóò gbìn ipò mọ́ Ògbómọ̀ṣọ́ kí wọ́n kó gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọ́n kó wọn dé ilẹ̀ ìmúṣẹ ká má sọ pé lẹ́ẹ̀lì rí ilẹ̀ ìmúṣẹ ojúlówó ọmọ Yorùbá bá a ṣe fi orí fún wọn bàbá ìmọ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ náà jẹ́ ojú ẹ̀ fáwa náà àwọn òrò iṣẹ́ nìyẹn tán ara bí náà ìbánisọ fún wọn gbà fọlọ́ wọn lè ba àtúntọ̀ síwájú inú ayé ti dáadáa kálíkì àmọ́ náà kọ́ wọn bá gbóná ojú báyìí lọ ó dàbọ̀ láti máa pàdé.